ìjà parí ọbaṣá ni olórí ilé ìgbìmọ̀ asòfin èkó Meranda nígbàkejì ẹ̀ títí àárọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ kẹta oṣù kẹta 2025 yìí olórí ilé ìgbìmọ̀ asòfin méjì ló wà nílé ìgbìmọ̀ asòfin èkó Mudashiru Ọbaṣá àti Mojísọ́lá Meranda ṣùgbọ́n ní báyìí kìnínní náà ti yanjú. Ọbaṣá tí wọ́n yọ níjọ́sí ti padà sípò ẹ̀ òun ni olórí ilé ìgbìmọ̀ asòfin èkó báyìí. Mojísọ́lá Meranda tó sì jẹ́ igbákejì ẹ̀ tẹ́lẹ̀ náà ni wọ́n tún yàn bí igbákejì ẹ̀ báyìí. Ohun gbogbo sì ti padà sí bó ti wà tẹ́lẹ̀, wọ́n ti tún bẹ̀rẹ̀ ìjọba wọn ní tuntun. Kìnní kan ló fẹsẹ̀ múlẹ̀ dáadáa, ìyẹn ni pé ohun tó ṣẹlẹ̀ náà kò síbì kan tí irú ẹ̀ ti tún ń ṣẹlẹ̀. Èkó fọ̀ṣọ yìí nìkan náà ni pé àpapọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin yóò pawọ́pọ̀, wọn yóò lé olórí ilé ìgbìmọ̀ náà. Olórí yìí yóò wá máa pariwo pé òun ò gbà, kò sẹ́ni tó lè yọ òun. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ olórí ilé ìgbìmọ̀ náà yóò padà kó àwọn ọlọ́pàá àti àwọn agbófinró lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn, wọn yóò sì fi tipátipá lé olórí ilé ìgbìmọ̀ tuntun náà dànù, wọn yóò sì fi ipá já ọ́fíìsì rẹ̀ wọlé, wọn yóò sì jókòó. Olórí ilé ìgbìmọ̀ tí wọ́n ti yọ tẹ́lẹ̀ náà yóò sì ní òun lòún wà nípò báyìí, ohun gbogbo yóò sì di rúdurùdu. Kò sí ibì kankan tí kinní náà ti tún lè ṣẹlẹ̀ ju Èkó lọ. Èkó náà ló sì ti ṣẹlẹ̀, kò sì sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé ìpínlẹ̀ náà gbóná girigiri láàrin àwọn òṣèlú fún bí ọ̀sẹ̀ mẹ́rin tí wọ́n fi fa wàhálà ọ̀hún. Ohun tó tún jẹ́ ìyàlẹ́nu ni pé agbọ́n ń sẹ́, oyin ń sẹ́, ojú olóko rèé kùngbùkùngbù. Olórí ilé ìgbìmọ̀ àtijọ́ tí wọ́n yọ dànù Ọbaṣá ní Tinubu ni bàbá òun lòun ń ṣiṣẹ́ fún. Olórí ilé ìgbìmọ̀ asòfin tuntun Mojísọ́lá Meranda ní Tinubu ló fi òun sípò. Tinubu sì rèé tó dákẹ́ mọ́ Àbújá yìí, kò sì sẹ́nìkan tó mọ ti ẹni tí olórí ìjọba Nàìjíríà náà ń ṣe ní gbogbo àkókò náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn alátakò Tinubu ti ń wí, wọ́n ní níṣe ló dàbí pé ìjọba òṣèlú ìpínlẹ̀ Èkó àti àkóso rẹ̀ ti dàrú mọ́ òun fúnra ẹ̀ lọ́wọ́, nítorí nígbà tí kò tí ì jẹ́ ààrẹ rárá kò sẹ́nìkan tó lórí láyà tí yóò fi ọwọ́ pa idà rẹ̀ lójú. Àmọ́ bí nǹkan ti wà báyìí, ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì, ó ti di kí ẹlẹ́kọ̀ọ́ kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ ni. Ìyẹn ní gbogbo àsìkò ìjà náà kò tiẹ̀ sí ẹnìkan tó lè sọ pàtó ibi tí ọ̀rọ̀ náà yóò forí tì sí, nítorí ohun tí gbogbo ayé rò tẹ́lẹ̀ ni pé tí kinní kan yóò bá ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin lẹ́kọ̀ọ́, wọn yóò ti lọ ọ̀rọ̀ náà kúnná láàrin àwọn tí kinní ọ̀hún kàn gbọ̀ngbọ̀n, àgàgà láti ọ̀dọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ wọn títí dórí Tinubu fúnra ẹ̀. Ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ 13 oṣù kínní January 13, 2025 kò jọ pé ó gba ibi tí àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó fojú sí lọ. Lọ́jọ́ náà bí ọmọdé méjì ń ṣeré ni àwọn aṣòfin 17 tí wọ́n wà nílé ìgbìmọ̀ náà níjọ́ ọ̀hún yọ olórí wọn Mudashiru Ọbaṣá, wọ́n sì fi ẹlòmíì Mojísọ́lá Meranda sí i. Wọ́n fẹ̀sùn ìkówójẹ àti ọwọ́ líle kan Ọbaṣá. Gbogbo àwọn aṣòfin tí wọ́n wà níbẹ̀ sì pariwo pé ó dáa bí àwọn ṣe lé e dànù yìí, ohun burúkú di gbọ́ àwọn tàka sórí àwọn. Ní gbogbo ìgbà yìí Amẹ́ríkà ní Ọbaṣá wà, bó sì ti padà dé ló ti kó èrò jọ. Àwọn ará agbègbè Agége tó ti wá pàdé ẹ̀ níbẹ̀ ló sì ti sọ pé kì í ṣe òun ni wọ́n lé nílé ìgbìmọ̀ asòfin o, ẹlòmíì ni, nítorí òun sì ni olórí ilé ìgbìmọ̀ náà. Àwọn tí wọ́n wà níbẹ̀ yẹn àwàdà kẹ́ríkẹ́rì ni wọ́n ń ṣe. Ọ̀pọ̀ èèyàn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀rín ni wọ́n fi rìn. Àwọn tí wọ́n mọ̀ dí ọ̀rọ̀ nìkan ni wọ́n ń sọ pé bí kò bá sóhun tí àjànàkú jẹ sísàlẹ̀ ikùn kò ní ṣe ikùn wọn lé sọlọ́dẹ. Ohun tó kọ́kọ́ mú ìfura dání ni nígbà tí ariwo jáde pé ìyàwó ààrẹ Bọ́lá Tinubu, ìyẹn sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu, wà lẹ́yìn Ọbaṣá. Ó sì ti sọ pé àwọn aṣòfin ò lẹ́tọ̀ọ́ láti yọ Ọbaṣá nígbà tí kò sí nílé. Lóòótọ́ àwọn aṣòfin Èkó fúnra wọn sáré gbé ọ̀rọ̀ jáde pé Rẹ̀mí Tinubu kò sọ bẹ́ẹ̀. Síbẹ̀ àwọn tí wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ sọ pé àwọn tí wọ́n kò gbà pé Rẹ̀mí sọ bẹ́ẹ̀ yìí wọ́n kàn mú ara wọn nígan ni o, àti pé ẹ̀kọ́ ti fi ojú mímu hàn níbi tí ọ̀rọ̀ náà yóò padà forí sọ nìyẹn. Láti fi ìdí eléyìí múlẹ̀, kò pẹ́ tí ìròyìn míì fi tún jáde pé Tinubu ti pàṣẹ fáwọn aṣòfin Èkó láti rí i pé wọ́n dá Ọbaṣá padà sípò ẹ̀. Síbẹ̀ náà àwọn aṣòfin Èkó ní irọ́ ni, wọ́n sì sáré lọ rí àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ àgbà fáwọn olóṣèlú Èkó
Governance Advisory Council GAC lọ́jọ́ kejì tí wọ́n yọ Ọbaṣá ìyẹn ọjọ́ 14 oṣù kínní January 14, 2025 níbi tí àwọn yẹn náà ti jáde tí wọ́n ní àwọn ti gba ohun tó ṣẹlẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn kan nínú wọn ìyẹn àwọn bíi méjì mẹ́ta sọ pé kìnní náà kò dáa bí wọ́n ti ṣe é. Gbogbo bí wọ́n ti ń ṣe yìí wọ́n kò mọ̀ pé Ọbaṣá fúnra ẹ̀ ń dá àwọn ète kan. Wọ́n kò mọ̀ pé ó ń to àwọn ìwé burúkú kan nísàlẹ̀ pé tó bá rí ìwé náà tó ọ̀rọ̀ náà yóò yí bìrì pé mọ́ gbogbo wọn lọ́wọ́ àfi bí ọkọ̀ tó dànù lójú agbami. Ohun tí Ọbaṣá ṣe ni pé ó kọ́kọ́ gba kóòtù lọ ó pe àwọn ilé ìgbìmọ̀ náà lẹ́jọ́ àti alága tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ó ní wọn kò lẹ́tọ̀ọ́ láti yọ òun nípò kí wọ́n dá òun padà sípò òun ní kíámọ́sá. Ní ọjọ́ 14 oṣù kejì ọdún yìí February 14, 2025 ni Ọbaṣá pe ẹjọ́ yìí. Ìgbàgbọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà sì ni pé kóòtù làwọn yóò ti pàdé gbogbo àlà tó bá wu Ọbaṣá kó dá níbẹ̀ yóò bá àwọn níbẹ̀ digbidigbi. Àmọ́ ọkùnrin ọmọ Agége náà fi ìyẹn tì wọ́n síwájú ni nítorí bó ti pè wọ́n lẹ́jọ́ ló ti yí ojú àwọn yẹn síbi ẹjọ́ tó pé wọn kò sì mọ̀ pé ó ń múra láti bá ọ̀nà míì yọ. Ọjọ́bọ̀ Àlàmísì ọjọ́ 27 oṣù kejì 27 February ló kó àwọn aṣòfin jọ tó sì jọ wọ́n lójú àti àwọn òṣìṣẹ́ tí wọ́n wà nílé ìgbìmọ̀ náà nígbà tó ya wọ ibẹ̀ lójijì tó sì gba ipò náà lọ́wọ́ Mẹ̀rẹ́ndà. Kó tó wá síbẹ̀ ètò líle kan ló ti ṣe àmọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà ni kò fura. Òun àti àwọn ọlọ́pàá jọ di ọ̀rọ̀ náà ni o ìyẹn láàrin ọlọ́pàá àti Ọbaṣá. Ìyẹn ò ní tàbí ṣùgbọ́n nínú bí wọ́n ti dì í ni pé òun Ọbaṣá ti kọ̀wé sí àwọn ọlọ́pàá pé ẹ̀mí òun wà nínú ewu nítorí àwọn kan fẹ́ pa òun kí wọ́n kó àwọn ọlọ́pàá díẹ̀ fóun kóun máa fi tọ́jú ara òun. Àwọn ọlọ́pàá yìí ló wà lẹ́yìn Ọbaṣá bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá náà pọ̀ ju iye àwọn tó ń ṣọ́ ẹni tó kọ̀wé pé ẹ̀mí òun ò dé lọ nígbà tí kì í ṣe òun ni ààrẹ tàbí pé òun ni gómìnà. Àmọ́ àwọn ọ̀gá kó ọ̀pọ̀ ọlọ́pàá fún un. Lásìkò tí wọ́n kó ọ̀pọ̀ ọlọ́pàá fún yìí wọ́n tún ṣe kinní kan. Wọ́n kó ọlọ́pàá tó wà lẹ́yìn olórí táwọn aṣòfin Èkó dìbò yàn Mẹ̀rẹ́ndà kúrò. Wọ́n ní àwọn ń ṣètò kan ni. Kò sẹ́ni tó gba àwọn ọlọ́pàá Èkó gbọ́ pé wọ́n ń ṣètò kankan ni. Wọ́n mọ̀ pé ọgbọ́n burúkú láti sọ obìnrin náà di kòròfo lásán ni. Bẹ́ẹ̀ ni Ọbaṣá ní ọ̀pọ̀ agbófinró lẹ́yìn tí Mẹ̀rẹ́ndà kò sì ní ọ̀kankan. Àsìkò tí Mẹ̀rẹ́ndà kò ní àwọn agbófinró lẹ́yìn yìí ni Ọbaṣá àti àwọn èèyàn tirẹ̀ já wọlé. Wọ́n sì wọ ilé ìgbìmọ̀ náà tagbára wọ́n sì lọ sí ọ́fíìsì olórí ìgbìmọ̀ náà níbi tí wọ́n ti jálẹ̀kùn wọlé tí Ọbaṣá sì jókòó sí ọ́fíìsì rẹ̀. Kò pẹ́ lọ́fíìsì náà rárá nítorí bó ti jókòó ló sáré ní kí wọ́n kó àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà jọ. Ṣùgbọ́n àwọn yẹn ò wá. Wọ́n ní àwọn kò mọ̀ gẹ́gẹ́ bí olórí àwọn mọ́. Àmọ́ àwọn 4 lọ bá wọ́n sì jókòó tì í. Àwọn yẹn náà sì ni wọ́n jọ jókòó ìgbìmọ̀ aṣòfin Èkó lọ́jọ́ náà torí àwọn 26 tó kù wà níta. Wọ́n ní Ọbaṣá kì í ṣe olórí àwọn. Kì í ṣe pé wọ́n wà níta bẹ́ẹ̀ nìkan kọ́. Wọ́n ń kọrin láti sọ fún un pé àwọn kò mọ̀ bí olórí àwọn mọ́. Àmọ́ ohun tó ṣe kókó ni pé Ọbaṣá wọ ilé ìgbìmọ̀ aṣòfin yìí ó jókòó ó darí ìpàdé àwọn aṣòfin ó sì padà jáde lọ. Ńlọrọ̀ bá di hílàhílo nítorí kò yẹ kí Ọbaṣá ráàyè wọ ilé ìgbìmọ̀ náà lébi tí yóò jókòó ìpàdé àwọn aṣòfin. Ní ọjọ́ kejì ni àwọn aṣòfin náà gba ilé ẹjọ́ lọ ìyẹn láti lọ jókòó níbi ẹjọ́ tí Ọbaṣá pè. Àwọn aṣòfin 35 níbẹ̀ sì sọ pé kí wọ́n da àwọn náà pọ̀ mọ́ inú ẹjọ́ ọ̀hún nítorí Ọbaṣá kò pe àwọn lẹ́jọ́ yìí tẹ́lẹ̀. Mẹ̀rẹ́ndà ló pè lẹ́jọ́ pé ó gba ipò òun. Ọjọ́ 7 oṣù yìí March 7 ní ilé ẹjọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ náà. Kò sì sẹ́ni tó mọ ohun tí ilé ẹjọ́ yìí bá sọ. Àmọ́ àwọn àgbà ẹgbẹ́ ti tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà. Ó kàn jẹ́ pé kìnìún náà ti pẹ́ jù àti pé ibi tí wọ́n ṣiṣẹ́ dé pàápàá kò jọ pé ọ̀nà tí wọ́n gbà tẹ́lẹ̀ mú èso rere kan jáde. Ó jọ pé Tinubu ló yàn wọ́n láti yanjú ọ̀rọ̀ náà. Àwọn ìgbìmọ̀ àgbà tí wọ́n ti rò pé wọn yóò yanjú ọ̀rọ̀ yìí kíákíá ní Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Olóyè Ìbísí Àkàndé àti Olóyè Pius Akínyẹ̀lúrẹ̀. Aṣáájú pàtàkì ni àwọn wọ̀nyí nínú ẹgbẹ́ APC. Àmọ́ wọn kò rí ọ̀rọ̀ náà yanjú rárá. Yàtọ̀ sí ti pé ìdájọ́ tí wọ́n dá pé kí àti Ọbaṣá àti Mẹ̀rẹ́ndà fi ipò náà sílẹ̀ kí ẹni tuntun míì ṣẹ̀ṣẹ̀ wá yọjú kò tẹ́ Ọbaṣá àtàwọn èèyàn tirẹ̀ lọ́rùn. Àwọn ìgbìmọ̀ náà pàápàá kò bá ojú rí àwọn ọmọ Èkó kan pàdé. Àwọn yìí ń sọ pé ṣé ó dáa pé wọn kò rẹ́nì kankan mú láti wá parí ìjà àwọn tí wọ́n ń ṣèjọba Èkó ju àwọn ará ìpínlẹ̀ Ògùn,
ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Oǹdó lọ. wọ́n ní àṣepé bẹ́ẹ̀ ló kúkú burú fún Èkó tó tí kò sẹ́nìkan tó lè dìde parí ìjà ìpínlẹ̀ wọn àfi àwọn àjòjì gòdògbò lásánlàsàn. ó ṣeé ṣe kó jẹ́ ohun tí kò jẹ́ kí ọ̀rọ̀ náà yanjú rèé, nítorí kàkà kó yanjú níṣe ló búrẹ́kẹ́ tí Ọbaṣá sì fi tipátipá gbàjọba ilé ìgbìmọ̀ náà. ẹgbẹ́ ìgbìmọ̀ àgbà tí Tinubu máa ń gbójúlé pé wọn yóò parí irú ìjà báyìí ní ìpínlẹ̀ Èkó, ẹgbẹ́ náà pàápàá ti fọ́ sí méjì lórí ọ̀rọ̀ yìí. àwọn èèyàn tí Tinubu sì kọ́kọ́ gbé dìde láti wá parí ìjà yìí wà nínú ohun tó fọ́ ọ. nígbà tí àwọn àgbà olóṣèlú Èkó wà níbẹ̀ tẹ́nìkan kò mú wọn tí wọ́n wá ní àfi Ọ̀ṣọ́bà, Àkàndé àti Akínyẹ̀lú rẹ̀. ẹgbẹ́ náà ti fọ́ sí méjì débi pé àwọn kan wà lẹ́yìn Ọbaṣá gbágbáágbá ni àwọn tí wọ́n sì wà lẹ́yìn Ọbaṣá pọ̀jù àwọn tí kò sí lẹ́yìn ẹ̀ lọ nínú ìgbìmọ̀ náà. alága wọn pàápàá Alhaji Tajudeen Olùsì fúnra ẹ̀ ní àwọn ará ilé ìgbìmọ̀ náà kò jẹ́ kí àwọn gbọ́ nígbà tí wọ́n fẹ́ yọ Ọbaṣá, àti pé wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ láì jẹ́ pé àwọn àti ẹgbẹ́ òṣèlú APC gbọ́ sí i. Olùsì ní kì í ṣe àwọn èèyàn yìí ló yan ara wọn sípò, ẹgbẹ́ òṣèlú wọn ló fà wọ́n kalẹ̀. torí bẹ́ẹ̀ bí irú ọ̀rọ̀ ńlá báyìí bá fẹ́ ṣẹlẹ̀ àfi kí ẹgbẹ́ òṣèlú wọn gbọ́ kí wọ́n lè mọ ohun tí wọ́n máa ṣe. eléyìí yàtọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n sọ tẹ́lẹ̀ nígbà tí Miranda lọ sọ́dọ̀ wọn. ohun tó wá ṣẹlẹ̀ ni pé pẹ̀lú èyí tí Ọbaṣá ti ṣe yìí, ó ti hàn pé yóò gba ìjọba ilé ìgbìmọ̀ aṣòfin yìí padà lọ́wọ́ ẹni tí wọ́n yàn síbẹ̀, nítorí níwọ̀n ìgbà tó ti lè kọ ọ̀rọ̀ sí àwọn àlejò tí wọ́n ní kí wọ́n wá bá wọn parí ìjà lẹ́kọ̀ọ́ lẹ́nu tí àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ àgbà wọn lẹ́kọ̀ọ́ sì ti dúró sẹ́yìn, kò tún sí ẹnìkan tó lè dá a dúró. ìròyìn tiẹ̀ jáde lẹ́gbẹ̀ẹ́ kan pé ọ̀kan nínú àwọn tí Tinubu ń lò láti yanjú àwọn ìṣòro tó bá ní nídìí ètò ìṣèlú Èkó ní Ọbaṣá, bẹ́ẹ̀ ló súnmọ́ ìyàwó rẹ̀ Rẹ̀mí Tinubu nítorí bí ọmọ ni ìyá náà ṣe mú un. eléyìí yóò sì ṣe àtìlẹ́yìn fún láti jẹ́ kó gbàjọba ilé ìgbìmọ̀ náà gbé pátápátá. àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan tí wọ́n jẹ́ aṣáájú ẹgbẹ́ ti sọ pé bí Tinubu kò bá mọ̀ sí ọ̀rọ̀ yìí, Ọbaṣá kò jẹ́ dán gbogbo ohun tó ń dánwò yẹn wò. àmọ́ nítorí tí kò fẹ́ kí wọ́n dárúkọ òun sí ló ṣe fààyè gba Ọbaṣá pé kó gbàjọba ẹ̀ padà lọ́wọ́ ẹni tó gbà á lọ́wọ́ ẹ̀, kó sì sọ fún wọn pé òun lọ̀gá wọn. ọ̀nà láti ṣe ohun tí Tinubu ń fẹ́ ni Ọbaṣá gbà, kò sì sóhun tí àwọn aṣòfin tàbí àwọn olùgbèjà àti aládùúrótì lè rí ṣe sí i. Ọbaṣá lòun ti padà sílé ìgbìmọ̀ aṣòfin wàyí, bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà sì rí. bí ọ̀rọ̀ náà ti parí ya gbogbo èèyàn lẹ́nu pàápàá. lọ́jọ́ ajé Monday ọjọ́ 3 oṣù kẹta yìí, àwọn aṣáájú ẹgbẹ́ APC ya wọ ilé ìgbìmọ̀ aṣòfin Èkó láti parí ìjà náà fún wọn. alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún alàgbà Ọ̀jẹ́lábí àti àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ àgbà Governance Advisory Council ni wọ́n jọ wà níbẹ̀. ìjà náà ni wọ́n wá parí. bí wọ́n ti dé ní gbogbo wọn jókòó sábẹ́ àtẹ́ńdà. níbẹ̀ náà ni Ọbaṣá àti Miranda ti lọ bá wọn. wọ́n sáré ṣe ìpàdé náà díẹ̀ níbi tí wọ́n ti dá ti aṣaran fáṣaran, tí wọ́n dá ti aṣàràn fáṣàràn, tí wọ́n sì ní kí oníkálukú àti àwọn èèyàn tó ń gbèjà wọn gbogbo ti ọwọ́ ọmọ wọn bọ aṣọ ní kíámọ́sá. bẹ́ẹ̀ ni wọ́n ní kí wọ́n padà sí ilé ìgbìmọ̀ kí wọ́n sì lọ yanjú ọ̀rọ̀ ara wọn. níbẹ̀ ni Miranda ti fi ìwé sílẹ̀ gẹ́gẹ́ bí olórí ilé ìgbìmọ̀ aṣòfin tó ní òun yọwọ́ yẹsẹ̀. bó ti ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn aṣòfin kí tí wọ́n yìn tí wọ́n sì kọrin fún un. lẹ́yìn náà ni wọ́n tún yàn án gẹ́gẹ́ bí igbákejì olórí ilé ìgbìmọ̀ náà pé kó máa bá iṣẹ́ ẹ̀ lọ. lẹ́yìn èyí ni wọ́n wá padà yan Mudashiru Ọbaṣá, wọ́n ní kó máa padà bọ̀ gẹ́gẹ́ bí olórí àwọn. bẹ́ẹ̀ ni gbogbo ohun tó le koko láti bí ọ̀sẹ̀ 4 sẹ́yìn padà dẹ̀rọ̀. ṣé ààrò kan kì í gbóná janjan kó má padà tutù níní? ìyẹn làwọn àgbà ṣe ń sọ pé ká na sùúrù sí i. Ọláyíwọlá alága ló ṣe àkójọpọ̀ ìwádìí ọ̀hún fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú kalẹ̀.